lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ ti sí. Alájà Kaula adamallahu hayataha Ọlọ́run máa dẹ̀dàmú sí ìyá náà. Gbogbo ẹni bá lóhun ó máa dẹ̀dàmú sí ìyá yẹn, bóyá pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ni àbí pẹ̀lú ìwà ni àbí pẹ̀lú nǹkan kan ni, Ọlọ́run dákun bá wa dẹ ìdààmú sórí tọ̀hún. Torí pé innal ladhina fatanu lil mu'minina wal mu'minat, ẹni tó bá ti pé kó sá máa kó ìdààmú bá àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin àbí lóbìnrin bá ní iṣẹ́ tiẹ̀ thumma lam yatubu, wọn ò wá ṣe tán àti ronúpìwàdà lórí ẹ̀ pé báwo láti máa fi ti wá kó bàmí jẹ́ báyàn. Ọlọ́run falahum adhabu jahannama, wọ́n jẹ̀yà ìyà jahannama jẹ wọn. Wọ́n làwọn adhabul hariki, kí ìyà jahannama tó wá jẹ yín, ẹ̀já ọkọ̀ fi ìyà ọ̀rọ̀ jẹ yín. Alájà Kaula sọ tó ju ẹ tó nípa ẹgbẹ́ burúkú tá a rò pé ẹgbẹ́ ẹ̀sìn ni tó yí bìrì tó dẹgbẹ́ awo. Ẹ̀sìn làwọn tí wọ́n bí àwa pé ọjà yẹn ń sọ pé àwọn tó bí àwọn náà àwọn nípìnlẹ̀ kínní yìí. Ní tèmi gbọ́ tí ìyá yẹn sọ nìyẹn. Wọ́n bú òun náà bú wọn padà, gbogbo wọn bá dà sórí afẹ́fẹ́, wọ́n bá bẹ́ sórí afẹ́fẹ́ bí ọ̀pọ̀lọ́ ní òjò. Tẹ́yìn ó bá jọ ọmọ gidi fún bàbá ẹ̀, ó yẹ yí kí bàbá rẹ̀ náà nílò pé bàbá mi ẹni sùúrù náà o, a kàn sọ pé àwọn ènìyàn ń bínú wọn sọ̀rọ̀ ni o, àti ẹ̀yin náà fìtínà ti rọ̀ yín lọ́rùn báyìí. Kéyìn ó sọ òdodo, gbogbo ẹ̀yin àgbàlagbà kẹ́ẹ̀kan sọ òdodo, kẹ́ẹ̀sì mọ̀ pé òdodo lẹ́sọ, kẹ́ẹ̀sì bu yín, kẹ́ẹ̀sì dákẹ́ lórí ẹ̀kẹ́ máa wá wà àtibọ̀ tán òdodo yẹn, gbogbo yóò wá fowó lẹ́rán ẹ̀ ní sọ̀rọ̀. Ẹ máa páyà irọ́, wọ́n sì ń fojú òdodo ráre. Kí ni ìyá yìí sọ? Ó sọ tó jù rẹ tó. Ẹ wá bọ́ta èyí ọmọ tó lù àwọn sẹ́fì ọ̀ṣọ́ ló ń jìbìtì tí wọ́n káwọ́ kò fún, tí wọ́n fún lówó ló ń wá jáde. Ní wọ́n ń pé aṣẹ́wó ni ìyá àwọn ó rọ́dọ̀ Kaula o, aṣẹ́wó ń bàbá àwọn, aṣẹ́wó ni bàbá àwọn tó rọ́dọ̀ Kaula o, aṣẹ́wó làwọn ẹ̀gbọ́n òun làwọn àbúrò òun ṣe dọ́dọ̀ Kaula o. Ìsà ń kọrin yẹn sì ń pe ọkọ̀ Alájà Kaula sí. Wọ́n wá lọ gbé fọ́tò fídíò bí tí wọ́n ti parọ́ mọ́ ìyá yẹn, wọ́n wá lọ gbé síbẹ̀ láti fi kó fìtínà báyà yẹn. Wal fitnatu ashaddu minal qatli, àyà mi ní akibaru minal qatli. Ẹni tí bá ń kó fìtínà báyàn, àbíyàn bá mọ́ tó lè fi kó fìtínà bá padà, ẹ kó fìtínà bá ní. Mọ̀kọ́mọ̀kọ́ àyàn máa mú okó náà ní, obìnrin máa mú okó ní bí ẹ ponú sí nìyẹn. Okó ọkọ ẹni èèyàn máa mú ni. Ṣé bí inú ilẹ̀ Yorùbá yìí náà la wà tí wọ́n lẹ́yìn ọ̀kan nú àwọn àgbààfà ẹni tẹ́yìn ń bíjà tí bàbá rẹ̀ du obìnrin, ẹni tó fẹ́ràn obìnrin débi tí ó mọ̀ yìí tí bàbá rẹ̀ ti tóòsì pé bàbá mi ní ń fẹ́ ilé yìí, tí ò ní tìjú débẹ̀ tí bàbá rẹ̀ du obìnrin. Ṣé obìnrin lè tẹ́ abẹ́lẹ̀ lọ́ọ̀kan kó mọ̀ kẹnu bọ̀? Ṣé bí ń gbà tí ọkọ alájà tó jẹ́ alábọ̀dé tó gbàbọ̀dé fún ni, ta ló mọ tó ń kálukú fẹnu dání kọ̀rọ̀? Orí yín ò pé o. Àròmọ̀lá yín tó fẹ́ gbọ́ tẹnu apẹ́,
àbí aṣọ kò sóru ilé yín tó fẹ́ gbọ́ tẹnu onílé bọ́núlé bá yẹ tán tí ó fọ̀hún láti inú ilé ìfọkúfọ ni ó fọ̀ fún yín. Ẹ máa bọ́ ẹ aṣọra yín di dìgbòlugi, ẹ máa san wájú, ẹ máa san ẹ̀yìn. Ẹnìkan kó mọ̀ pé mi o, ọmọ pè mí o, bí n bá lọ bẹ́ẹ̀ nìkan bá àtàkì mi, ẹ̀yin lẹ wá àtàkì mi. Kẹ́mi ó tó bọ́ lẹ́nu mi sọ kalẹ̀ pé lágbájá àti lágbájá ilé ké burúkú báyìí mọ̀ bọ́ọ̀lù fásitì kí náà yìí máa lá ọkọ̀ yín mọ́lẹ̀, ẹ̀yin ni kí wọ́n gbé, wọ́n dísọ́ ilé ké oyin. Kí ló dé tó tẹ́ wá ń produce káfíru náà gbogbo àwọn gan mọ̀ bọ́ọ̀lù fásitì kí náà li ta'limi al-arabi wal-kufri wal-isyan. Kò wá sẹ́nìkan tí ó máa da fẹ́fẹ́ láàmú àbí tí ó máa dàdú láàmú tí ò ní jẹ́ pé product yín ni. Kí ló ṣẹlẹ̀ gan? Kàkà kí ń bú bàbá tí ń fowó sẹ́sìn, ń bá lẹ́bí jẹ́ ń bá lọ́mọ jẹ́ ń ṣépè fún wọn lọ́sàn tòru, kò sóòkọ ẹnìkankan tó gbé wájú, orúkọ yín ló gbé wájú tó lọ́n fi ń bíjà. Part 1 lélẹ̀. Part 1. Kí ni wàhálà ti mẹ́bẹ̀? Ìwà ńláko, ìyá lákòlákò, bàbá tí yín náà lábẹ́lábẹ́ ni. Bàbá yín lábẹ́lábẹ́ ni. Àáfàá yín tẹ́ ń gbìjà lábẹ́lábẹ́ ni. Olórí àárọ̀. Alfitinatu ashaddu min al-qatli. Ẹ má fojú àánú wo ẹni tó bá kọjú fìtínà sọ́nà ọ̀dọ̀ yín. Ẹ má kìlọ̀ fún àwọn tí a ń sọ òkò lu ilé onílé. Mo ń retí èpè yín àti ìpè yín bẹ́ẹ̀ tí máa ṣe. Ní bá tún rí ti ẹlòmí yín tó sọ̀rọ̀ lórí ẹ̀. Gbogbo yín wá bẹ́ẹ̀ta ẹ wá bùyá yín lásọsọ, ẹ wá ń yẹ ẹ ń fara gbogbo ebú tẹ́ ẹ bú àwa tí ò jẹ́ àyà sí ọkọjá pé ara wa kọ́ làwa ń gbìjà, à ń gbìjà ẹ̀sìn. Ẹ mọ́ sọ̀sọ̀kúsọ nípa ẹ̀sìn Ọlọ́run, ṣe bí n dáhùn wí nìyẹn. Àwọn Sahabatul Kiram, àwọn sàhábì Ànábì, ẹ mọ́ sọ̀sọ̀kúsọ nípa wọn, máa wíwí kú wí. Ọ̀kan ìbò ìjà mọ̀lẹ́pẹ́ la'natullahi alayhi, ó ní Abubakiri, ó sọ báyìí, ó ní àwọn Abubakiri àwọn ni wọ́n wá assassinate Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run là wá ń bẹ́, wọ́n jẹ́ ọ̀rá dáradára yóò jáde lẹ́nu wa. Product ilé kí ó burúkú iná ni. Tẹ̀bá wá rí product wọn tó jẹ́ ní eré, bíbí ló sọ ọ́ dẹ ní eré, kì í sí kíkọ́ tí wọn. Ẹ dìde sí mi, ẹni pa rẹ̀ bákà, ẹyọ kan mo jù yìí, mo ní 100 orú ẹ̀ lọ́wọ́. Bismillah.